Maryam lórí Adecast Premium TV ó ti ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀yin náà ṣáà mọ Adecast Premium TV dáadáa ṣé ẹ rántí pé ibẹ̀ láti wo Isiki part 1 and part 2 tá a ṣì ń dúró de part 3 lọ́wọ́ láti ọ̀dọ̀ Yewande Famakin Adecast Premium TV ló ti ń ṣò Maryam báyìí o ẹ gbọ́ ṣébi tí Maryam parí sí yẹn ló yẹ kó parí sí ṣẹ́yìn dúró de part 2 Maryam bẹ́ẹ̀ bá ń dúró de like àti comment yín ló máa fi hàn wípé ẹ̀ ń dúró de ṣé ẹ mọ̀ wípé producer Isiki ó ti wá sórí ìkànnì yìí láti reply message wa níjọ́ òní tẹ́ ẹ bá comment sí bíbá yìí náà tẹ́ ẹ dẹ̀ sọ èrò yín nípa Maryam bóyá ẹ̀ ń retí apá kejì àbẹ́ ẹ̀ retí apá kejì mo gbàgbọ́ pé producer tún máa wá láti wá fi wá lọ́kàn balẹ̀ ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé bí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣe alábàápàdé ìkànnì yìí ẹ má gbàgbé o láti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yẹn kẹ́ ẹ lè ṣe kíni kẹ́ ẹ lè máa jẹ ìgbádùn ẹ̀ bó bá ṣe ń lọ. Èwo mo mú wá fún yín Maryam ẹ jẹ́ kí mi àti yín jọ lọ sórí Adecast TV ká jọ lọ wo Maryam kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣé ẹ rí ìtàn yìí ìtàn tó lágbára tó dùn gan ni o. Mercy Aigbe fi gbogbo ara ṣiṣẹ́ nínú sinimá yìí wọ́n jẹ́ kó yé wa ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé nínú family kọ́lọ́run ṣáà máa ṣe kíni kọ́lọ́run máa ṣọ́ wa ni. Maryam is a deeply emotional Yoruba drama that explores the fragile balance between health, marriage, and faith. With a standout performance from Mercy Aigbe alongside Damilola Oni and Ibrahim Salau, the film delivers a powerful narrative about sacrifice, love, and survival. It is a story that reminds us that sometimes life's greatest battles are fought inside the home. Ṣé ẹ mọ̀ pé Yorùbá náà bọ̀ wọ́n wípé inú ilé lọ̀tá wà ẹ̀ǹkùlé la ṣe ní gbé. Ẹ jẹ́ ká lọ wo fíìmù yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Anike àmì ẹ̀yin olólùfẹ́ Jimoh Abiodun ẹ̀yin olólùfẹ́ Mercy Aigbe oya Maryam rèé lórí Adecast Premium TV ẹ jẹ́ á lọ wo kí ló ń ṣẹlẹ̀ nínú sinimá yìí eléyìí tún lágbára o ẹ gbọ́ ṣe ibi tó tán sí yẹn ló wáyé kó tán sí abẹ́yìn náà ń dúró de apá kejì comment like àti share yín ló máa fi hàn bóyá ń dúró de apá kejì. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yẹn títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.